Princess tún ké gbàjarè o, káfíńtà tó fipá bá ọmọ ọdún 9 lò pọ̀ lẹ́kọ̀ọ́ di èrò ẹ̀wọ̀n. Ṣé lóòótọ́ ni àwọn aláìsàn ń fa jẹnẹrétọ̀ lọ UCH fún ìpèsè iná lásìkò ìtọ́jú? Àjẹ́ ni wọ́n ń pariwo. Ilé ẹjọ́ dájọ́ ikú fún èèyàn 5 tó lu obìnrin kan pa lórí ẹ̀sùn pé àjẹ́ ni. Àwọn kan ṣekú pa èèyàn 15 dáná sun ọ̀pọ̀ mọ́lé lẹ́bọ̀nyì, ọwọ́ ọlọ́pàá tẹ afurasí kan. Falana kéde láti ṣe agbẹjọ́rò fún bàbá tí Ọba Orile Ifo dá dọ̀bálẹ̀ níta gbangba. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí yóò máa dé sétí ìgbọ́ yín. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ sì máa fọ́lọ́. Òkè láwà téńté. Májísírèètì kan lébùté Mẹ́ta nípínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí ọkùnrin káfíńtà kan tí wọ́n ló fipá bá ọmọ ọdún 9 lò pọ̀ máa lọ nàjú lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri. Àtẹ̀jáde tí àjọ tó ń rí sí ìfìyàjẹni lábẹ́lé àti ìfipábánilòpọ̀ nípínlẹ̀ Èkó Domestic and Sexual Violence Agency fi síta lọ́jọ́ Àìkú ṣàlàyé pé mọ̀lẹ́bí ni káfíńtà àti ọmọbìnrin tó fipá bá lò pọ̀. Àyọ̀bọ̀ nípínlẹ̀ Èkó ni káfíńtà tí wọn kò dárúkọ rẹ̀ náà ń gbé pẹ̀lú ọmọ tó ṣe erékeré pẹ̀lú rẹ̀. Nípa bí ẹjọ́ náà ṣe dé kóòtù, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Dámilọ́lá Adékọ̀yà tí àwọn èèyàn mọ̀ sí Princess ló fi ìṣẹ̀lẹ̀ náà léde bó ṣe ṣẹlẹ̀. Nínú fọ́nrán kan tó wà lórí ayélujára ni Princess ti ń sunkún yọ̀bọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí tó sì ń bẹ àwọn èèyàn láti bá òun lọ sí Àyọ̀bọ̀. Ó sọ nínú fọ́nrán náà pé bàbá Michael ni wọ́n mọ káfíńtà náà sí nílé tó ń gbé lópòpónà Adémọ́lá. Lẹ́yìn fọ́nrán yìí ni wọ́n fi ọwọ́ òfin gbé ọkùnrin náà tó sì fojú ba ilé ẹjọ́ lọ́jọ́ Ẹtì ọjọ́ 7 oṣù kejì ọdún yìí. Nígbà tó ń dáhùn ìbéèrè kóòtù, olùjẹ́jọ́ sọ pé òun kò jẹ̀bi. Ìgbẹ́jọ́ míì di ọjọ́ 19 oṣù kejì ọdún yìí. Tẹ́ ò bá gbàgbé, Princess ló fi ẹ̀sùn bíbá ọmọbìnrin tó ń gbé lọ́dọ̀ rẹ̀ ṣe erékeré kan bàbá Ìjẹ̀ṣà, ìyẹn òṣèré tíátà Yorùbá tí orúkọ rẹ̀ gan ń jẹ́ Lánrè Omiyinka. Ọdún 2022 ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Ọ̀rọ̀ náà dé kóòtù. Adájọ́ sọ pé òṣèré náà jẹ̀bi ẹ̀sùn, wọ́n sì ju bàbá Ìjẹ̀ṣà sí gbàgà níbi tó wà títí di àkókò yìí. Ìròyìn kan tó ń jà rànràn lórí ayélujára nípa àìsàn iná ọba nílé ìwòsàn UCH nílùú Ìbàdàn ti dá awuyewuye sílẹ̀ o. Ìròyìn náà ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn tó ń gba ìtọ́jú nílé ìwòsàn UCH ló ń la ìṣòro alágbára kọjá torí àìsí iná ọba. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, láìpẹ́ yìí la mú ìròyìn wá fún yín pé àjọ tó ń pèsè iná ọba nílùú Ìbàdàn IBEDC ti já wáyà iná ọba tó wọnú ilé ìwòsàn náà nítorí pé ó jẹ gbèsè mílíọ̀nù lọ́nà 500 náírà ó dín 5. Ó sì tó oṣù 4 sẹ́yìn tí ìgbésẹ̀ jíjá iná ọba náà ti wáyé, èyí tó mú kó nira fáwọn ẹ̀ka ìṣègùn pàtàkì láti ṣiṣẹ́. Àwọn aláìsàn nílé ìwòsàn UCH mú abẹ̀bẹ̀ lọ́wọ́ láti fẹ́ ara wọn torí ooru àmújù nígbà táwọn mìíràn gbé fáànù tó ń lo bátìrì wá. Ìròyìn náà ní ṣe ni àwọn aláìsàn nílé ìwòsàn UCH mú abẹ̀bẹ̀ lọ́wọ́ láti fẹ́ ara wọn torí ooru àmújù nígbà táwọn mìíràn gbé fáànù tó ń lo bátìrì wá. Ìròyìn náà ní ọ̀pọ̀lọpọ̀ wọ́ọ̀dù ló wà nínú òkùnkùn tí ewu ńlá sì ń bẹ fáwọn aláìsàn tó nílò ẹ̀rọ láti gbé ẹ̀mí wọn ró. Ìròyìn náà fi kún pé àwọn aláìsàn yìí ló ń dá owó jọ láti ra epo sínú ẹ̀rọ amúnáwá tí oníṣòwò kan sì bùn ilé ìwòsàn náà ní ẹ̀rọ amúnáwá. Àmọ́ ọwọ́ iṣẹ́ abẹ àti ìtọ́jú àìsàn pàjáwìrì nìkan ni ìròyìn ọ̀hún sọ pé wọ́n ń lo ẹ̀rọ jẹnẹrétọ̀ náà fún. Ìròyìn náà tún ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ aláìsàn ló ń fi ilé ìwòsàn UCH sílẹ̀ gba ilé ìwòsàn mìíràn lọ bí ó tilẹ̀ jẹ́ pé UCH ní ẹ̀rọ amúnáwá tó ń lo agbára oòrùn láti pèsè iná, síbẹ̀ èyí kò tó fún iṣẹ́ wọn. Wàyí o, àwọn aláṣẹ ilé ìwòsàn UCH ti fèsì lórí ìròyìn tó gbalẹ̀ kankan nípa ìṣòro tó ń kojú àwọn aláìsàn nílé ìwòsàn UCH torí àìsí ìpèsè iná ọba. Àtẹ̀jáde kan tí alukoro ilé ìwòsàn UCH arábìnrin Fúnmi Adétúyìbí fọwọ́ sí ṣàlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn náà, òfúùtù fẹ̀tẹ̀ àti ẹbu ìròyìn sí ni. Àtẹ̀jáde náà ní ilé ìwòsàn kì í lo àwọn ẹ̀rọ amúnáwá kéékèèké tí ìròyìn náà ní àwọn aláìsàn ń gbé wá sí ilé ìwòsàn ọ̀hún lásìkò ìtọ́jú. Bí ó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ilé iṣẹ́ amúnáwá ti já iná ọba tó wọ inú ọgbà UCH, àmọ́ à ń ṣe gbogbo ipá láti rí i dájú pé ètò ìṣègùn kò yín jẹ pẹ̀lú iṣẹ́ ìwádìí àti ìdánilẹ́kọ̀ọ́. Àwọn aláṣẹ ilé ìwòsàn UCH sì ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé a wá ọ̀nà àbáyọ mìíràn sí ìpèsè iná ọba, pàápàá láti ipasẹ̀ ẹ̀rọ sólà tó ń lo oòrùn fún ìpèsè iná àti àmúlò ẹ̀rọ jẹnẹrétọ̀. Lára àwọn ibùdó tó sì ń gbádùn ìpèsè iná yìí jùlọ ní àwọn wọ́ọ̀dù, ibùdó ìtọ́jú àwọn aláìsàn ní pàjáwìrì, yàrá ìgbẹ̀bí àti yàrá iṣẹ́ abẹ. Àtẹ̀jáde náà ní ilé ìwòsàn UCH ti ń sánná láti wá ojútùú láíláí sí ìṣòro àìsí iná ọba nípa fífi ikùnlukùn pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lábẹ́lé àti lókè òkun tí ọ̀pọ̀ èèyàn sì ti ń gbé owó tùlù kalẹ̀ láti ti ilé ìwòsàn náà lẹ́yìn. People are written in pain. People are dying in the world. No electricity, no light. Kí ló dé? And I joke on that and go management.
business. Lay it down on the table. Stop killing people here. You are so indifferent to the plight of the patient, and people are just dying because you can protect your own relation when they come here. You think it's right for you. See how the only the management there, their teeth, and lower back, let's go lower. Every time you implement. Where is the service? See how the only. Anybody on job? Ẹgbẹ́ náà wà dánwò, yá àgbẹ̀ náà rẹ̀ fún àná. Operation that's 32,000 Ilé-ẹjọ́ kan nílùú Kano ti dájọ́ wípé kí wọ́n yẹgi fún èèyàn 5 tí wọ́n ṣekú pa obìnrin kan lọ́dún 2023 lórí ẹ̀sùn pé àjẹ́ ni. Àwọn ọkùnrin tí wọ́n dájọ́ ikú fún yìí ṣe ìkọlù sí olóògbé Dahari Abubakar ẹni ọdún 67 nígbà tó ń ṣiṣẹ́ nínú oko rẹ̀. Ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé nínú oko yìí ni àwọn ọkùnrin 5 yìí ti bẹ̀rẹ̀ sí ní lù ú tí wọ́n sì ń gún lọ́bẹ títí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ẹbí olóògbé ló fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí táwọn agbófinró sì fọwọ́ òfin máwọn ọkùnrin 5 náà ní abúlé kan tí kò jìnnà sí ìlú Kano. Ẹjọ́ yìí di nǹkan tí ọ̀pọ̀ èèyàn lórí ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀, pàápàá jùlọ nípa báwọn èèyàn tó ń gbé ìgbèríko ní Nàìjíríà ṣe ń ṣekú pa àwọn èèyàn tí wọ́n ń fẹ̀sùn kàn wípé àjẹ́ ni wọ́n. Àwọn èèyàn tó ń fẹ̀sùn àjẹ́ kan àwọn èèyàn míì kò ní ẹ̀rí láti fi ìdí ẹ̀sùn yìí múlẹ̀, àmọ́ wọ́n máa ń gbàgbọ́ pé àwọn tí wọ́n ń pè ní àjẹ́ yìí ló wà níbi ikú ẹbí tàbí èèyàn wọn tó kú. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Usman Inaba fìdí rẹ̀ múlẹ̀ pé àwíjàre kọ olùpẹ̀jọ́ fẹsẹ̀ múlẹ̀ ó sì mú ọgbọ́n dání. Olùpẹ̀jọ́ Abba Sorondiki sọ pé ó yẹ kí ìdájọ́ yìí jẹ́ àríkọ́gbọ́n fáwọn èèyàn tó ń fẹ̀sùn àjẹ́ kan àwọn aláìṣẹ̀ tí wọ́n sì máa ń ṣe ìdájọ́ ọwọ́ ara wọn. Ilé-ẹjọ́ sọ pé àwọn ọkùnrin 5 yìí lu arábìnrin Abubakar pa lẹ́yìn tí ìyàwó ọ̀kan lára àwọn ọkùnrin náà, Abdulaziz Yaya, tó ń ṣàìsàn lóhùn la àlá pé olóògbé náà ń lé òun kiri pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ lójú àlá. Lẹ́yìn náà ni Yaya kó àwọn ọkùnrin míì jọ tí wọ́n sì jọ lọ lu obìnrin náà pa. Àti rí irú ìdájọ́ báyìí rí, ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ rèé tí ilé-ẹjọ́ yóò dájọ́ ikú fún èèyàn 5 lórí ẹ̀sùn ṣíṣe ikú pa èèyàn lórí ẹ̀sùn pé wọ́n ní àjẹ́ ni. Sorondiki ló sọ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀, ọmọbìnrin tí wọ́n ṣekú pa Musa Yaya sọ pé ọjọ́ tí wọ́n pa màmá òun lọ́jọ́ tó burú jùlọ láyé fóun, àmọ́ Yaya ní inú òun dùn wípé ìdájọ́ òdodo wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, agbẹjọ́rò àwọn ọkùnrin 5 náà, Maruf Yakasai, ní àwọn ọkùnrin náà ń gbèrò láti pẹjọ́ kòtẹ́milọ́rùn. Ṣíṣe ikú pa àwọn tí ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún kò wọ́pọ̀ ní Nàìjíríà. Ọgbà ẹ̀wọ̀n ni irú àwọn èèyàn ti máa ń sábà lo gbogbo ọjọ́ ayé wọn. Gbajúgbajà agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ Femi Falana ti kéde wípé òun yóò ṣe agbẹjọ́rò fún bàbá àgbàlagbà ẹni ọdún 73, Ààrẹ Olè Abraham ti olórílẹ̀ ti Orile Ifo, Ọba Sẹ̀míù Ògúnjọbí dádọ̀bálẹ̀ ní gbangba tí ọ̀kan nínú àwọn ẹmẹ̀wà rẹ̀ sì gbá létí. Igbákejì ààrẹ àjọ CDHR tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn Yínká Fọlárìn ló kéde ìgbésẹ̀ yìí. Fọlárìn sọ nínú àtẹ̀jáde tó fi síta pé Falana tó jẹ́ alága ìgbìmọ̀ aláṣẹ àjọ ọ̀hún kéde ìgbésẹ̀ yìí nígbà tí bàbá náà ṣàbẹ̀wò sí ọ́fíìsì rẹ̀ ní Ìkẹjà ní ìlú Èkó. Ó ní Falana ṣetán láti tọpinpin ẹ̀sùn títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ èyí tí wọ́n fi kan Ọba Ògúnjọbí. Lẹ́yìn tí Falana gbọ́ nípa ẹjọ́ náà tán ni ó gbà láti ṣe agbẹjọ́rò fún bàbá yìí. Ó sì fi dá bàbá náà lójú wípé iléeṣẹ́ amòfin òun yóò ṣàtìlẹ́yìn fún un lórí ẹjọ́ náà. Fọlárìn ló sọ bẹ́ẹ̀. Comrade Soyombo Sunday tó jẹ́ alága àjọ CDHR tẹ́lẹ̀ náà wà ní ìjókòó nígbà tí Falana kéde ìgbésẹ̀ rẹ̀ yìí. Fọlárìn tó mú bàbá náà lọ sí ọ́fíìsì Falana gbóṣùbà àràbàǹdẹ̀ fún ìlú mọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ náà lórí bí ó ti ń jà fáwọn èèyàn tí kò rọ́wọ́ họrí láwùjọ. Ẹ̀wẹ̀, májísírèètì tó ṣètò ìgbẹ́jọ́ náà pàṣẹ pé kí wọ́n gbé kábíyèsí Ògúnjọbí lọ sí ọgbà ẹ̀wọ̀n nílùú Ìlaró lẹ́yìn tó kùnà láti pèsè gbogbo nǹkan tí ilé-ẹjọ́ ń béèrè fún láti gba béèlì rẹ̀. Agbẹnusọ ọgbà ẹ̀wọ̀n Yínká Odúkọ̀yà ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn. Tẹ́ ò bá gbàgbé, ìjọba ìpínlẹ̀ Ògùn náà ti pàṣẹ pé kí kábíyèsí náà lọ rọ́kúnlé fún oṣù 6. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ebonyi ti sọ pé àwọn ti mú ọ̀kan lára àwọn tó kọlu agbègbè Amagun Kalaha lẹ́bọ̀nyí láìpẹ́ yìí níbi tí wọ́n ti pa èèyàn 15 tí wọ́n sì dáná sun ọ̀pọ̀ ilé. Nínú àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá Ebonyi Joshua Okando fi síta ló ti ṣàlàyé pé láàrin Nkalaha sí ẹ̀há Amafu ní ọwọ́ ti ba afurasí náà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn aráàlú.
alukoro sọ pé afurasí tọ́wọ́bà náà ka àwọn kan tí wọ́n jọ lọ́wọ́ sí ìkọlù náà, èyí ló mú káwọn ọlọ́pàá gba ibi tó ní àwọn èèyàn náà wà lọ. Ó ní ṣùgbọ́n bí wọ́n ṣe gan ni ọlọ́pàá ni wọ́n fẹsẹ̀ fẹ́. Alukoro ọlọ́pàá ìbọn yìí sọ pé àwọn bá àwọn ìbọn nínú ilé náà pẹ̀lú àwọn aṣọ ọlọ́pàá àti àwọn sójà. Okandu fi kún pé iṣẹ́ ìwádìí sì ń lọ lórí àwọn tó sá lọ ọ̀hún. Ó rọ ẹnikẹ́ni tó bá ní olóbó tó lè ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti kàn sí wọn. Láàárọ̀ ọjọ́ àìkú ọjọ́ keje oṣù keje ọdún yìí ni wàhálà bẹ́ sílẹ̀ ní ibì kan tí a mọ̀ sí Emegun Kalaha níjọba ìbílẹ̀ Ìṣèlú nípínlẹ̀ Ebonyi. Àwọn agbébọn la gbọ́ pé wọ́n kọlu ìlú náà. Bákan náà la tún gbọ́ pé àwọn darandaran tó fẹ́ gbẹ̀san àwọn màálùú wọn tí wọ́n ní IPOB àti ESN nípa lágbègbè náà ni wọ́n wà nídìí ìkọlù yìí. Ó kéré tán èèyàn 10 ni ìròyìn kọ́kọ́ sọ pé àwọn agbébọn náà pa nínú ìkọlù ọ̀hún. Bí wọ́n ṣe pa àwọn èèyàn náà ni wọ́n tún dáná sun àwọn ilé kan pẹ̀lú dúkìá àwọn tó ní ilé náà. Àwọn ọlọ́pàá ló padà ṣàbẹ̀wò síbẹ̀ tí wọ́n sì gbé òkú 10 tí wọ́n kọ́kọ́ rí lọ́jọ́ náà. Àwọn èèyàn tí ìkọlù yìí bá ṣùgbọ́n tí kò pa ti ń sọ ohun tí ojú wọn rí àti bí wọn kò ṣe ní nǹkan kan mọ́ láyé. Obìnrin kan tí kò dárúkọ rẹ̀ ṣàlàyé pé àwọn apààyàn náà pa àwọn àbúrò ọkọ òun méjì àti bàbá wọn. Ó fi kún pé wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ pẹ̀lú àga àti àwọn nǹkan èlò ilé míì tó wà níbẹ̀. Ó ní wọ́n kó owó àwọn míì lọ pẹ̀lú. Wọ́n gbé àwọn obìnrin kan lọ, wọ́n kó owó wọn. Wọ́n jó ilé àwọn obìnrin tí ọkọ wọn ti kú, wọ́n sì kó gbogbo dúkìá tó wà nínú àwọn ilé náà lọ. Bẹ́ẹ̀ ni obìnrin yìí ṣàlàyé. Ó ní ohun tó dùn òun jù ni pé wọ́n jó ilé òun kanlẹ̀ ráúráú, wọ́n sì bà àwọn dúkìá òun jẹ́ lójú òun. Àwọn aṣọ tí òun wọ̀ nìkan ló kù fún òun láyé báyìí. Àwọn èèyàn náà wá rọ ìjọba Ebonyi láti ràn wọ́n lọ́wọ́ nínú ìṣòro àìsí ààbò yìí. Gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru ti ní ìjọba yóò túṣu ìṣẹ̀lẹ̀ náà dé ìsàlẹ̀ kòkò. Bẹ́ẹ̀ ló ní ìkọlù náà bà òun nínú jẹ́ gidigidi. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè Láwà téńté. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more. Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero antiseptic herbal soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now.